ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ káàárọ̀ àkó ojúmọ́ òní ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú òun náà ló mọ̀ wá lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo tún ṣe ládùúrà fún yín pé ọwọ́ wa méjèèjì lónìí yìí àní fi gbòkú ọmọ àní fi gbégbìn àní fi gbé sin láṣẹ Elédùmarè ire ayọ̀ ire kàbìtì báyìí òun náà la fi ọwọ́ wa méjèèjì la fi gbé láṣẹ Elédùmarè àní rohun gbé sọnà bí ò ṣe bí ọmọ lágbára bá mi òkè. Àwọn àgbà máa ń sọ wípé ojúmọ́ ò ní mọ́ káàkiri tó máa gbọ́ rẹ̀ wọ́n máa ta wá lọ́rẹ ayọ̀ ta wá lọ́rẹ ìdùnnú lónìí láṣẹ Elédùmarè ìdí tí mo dé lónìí yìí mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bíi di alẹ́ mo dé kùtùkùtù bíi di òwúrọ̀ mo dé pápápá bíi di ìyálẹ̀ta ẹ̀mọ ará akéni mi ò mà jó méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi oyè lẹ́kàn ló kọ bàbá tó bí lọ́mọ olómi ọgbọ́n làwọn èèyàn ń pè ní ẹ̀yin tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí ẹ má gbàgbé ẹ bá wa like ẹ bá wa subscribe sórí ìkànnì yìí ẹ bá wa share fún gbogbo ẹ̀yin tí ẹ ń lù wá lọ́gbọ́ ẹnu ẹ̀yin tí ẹ ń wò wá ẹ̀yin tí ẹ ń bá wa like tẹ́ ẹ ń bá wa comment níbẹ̀ mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín nítorí ẹ̀yin gangan báyìí lè jìká lápá wa tí ò jẹ́ kí aṣọ jábọ́ lọ́rùn wa tí ò sọ wá di pankẹ́rẹ́ wọ gáhùn ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yín ẹ̀yin tí ẹ wà nílẹ̀ yìí àti ẹ̀yin tí ẹ wà lókè òkun ẹ àdúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ sì rí ọpẹ́ pàtàkì lọ́wọ́ Olódùmarè lẹ́tùtù fún wa lórí ọ̀fẹ́ láti tún rí ara wa ní ọjọ́ òní tí í ṣe ọjọ́rú Wednesday tí í ṣe ọjọ́ àánú ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. Ibo ni a fẹ́ yà sí lónìí yìí wọ́n sọ pé ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ̀yìn ó ń dasọ̀ olóyè Ìbà Olúyọ̀lé olóyè Àkànbí wọ́n jáde wọ́n wá yànnàná ọ̀pọ̀lọpọ̀ ìtàn kan tó rọ̀ mọ́ oríkì ìlú Ìbàdàn kó bá máa wá di ọjọ́ ọ̀la míì tí ìsọ̀rọ̀sí yóò tún dé bá Ìbàdàn àsọ̀rọ̀ lálọ́ ní ó pa balẹ̀ ibì kan lóòótọ́ oríkì ìlú Ọ̀yọ́ tó ní ṣe pẹ̀lú adé aládìkún ni a ṣẹ̀ wá ń gbọ́tàn ẹ̀ ní ìsinyìí ṣùgbọ́n gbogbo ìtàn tó rọ̀ mọ́ oríkì ìlú Ìbàdàn nítorí ọba Olúbàdàn tuntun tí wọ́n fẹ́ jẹ yìí gbogbo ipa ní gbogbo àwọn aráàlú Ìbàdàn ń kó wípé ọba tó fẹ́ gorí àpèrè yìí ọba tó lọ́wọ̀ tó ní ọlá táwọn sì bu ọlá fún gan ni wọ́n ti ń jọba nílẹ̀ Ìbàdàn wọ́n ti ń pọ́n ọba wọn lé tí ọba Rashidi Gbádéwọ̀lú Ládọjà ó yàtọ̀ gan ó yàtọ̀ gidi gan èyí náà mo fẹ́ kẹ́ jókòó kẹ́ gbọ́rọ̀ lẹ́nu Ìbà Olúyọ̀lé olóyè Àkànbí kẹ́ gbọ́rọ̀ tí wọ́n sọ láti lè fi yànnàná àti láti lè fi sojú gbogbo ọmọ ìlú Ìbàdàn àti pàápàá jùlọ I am very sure wípé ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ọ́mọ̀ fi ránṣẹ́ sí àwọn ìlú Ọ̀yọ́ ni o nítorí pé àwọn Ọ̀yọ́ ti ń pe àwọn aráàlú Ìbàdàn ní jagunjagun àwọn táwọn ń ránṣẹ́ àwọn máa ń pe àwọn Olúbàdàn ní Ìbà Olúyọ̀lé àwọn máa ń pe wá ránṣẹ́ ní ẹni tó wá joyè àrólé Ìbà Olúyọ̀lé fún alára wọn ẹ mọ̀ pé ẹnu ọlọ́fà láti ń gbọ́mù tá òun náà lẹ́gbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀tàn yìí lẹ́nu wọn níbi tí wọ́n ti ṣàlàyé débi pé kò ní sí kọlùkọ kankan àti yíyànnàná fún àwọn ará Ọ̀yọ́ lórí ìtàn tó ń jẹyọ jáde wá wípé Aláàfin máa ń rán Ìbàdàn níṣẹ́ ni ẹ jókòó ẹ má gbàgbé
láti bá wa pín ètò yìí kó délé kó dóko. Bẹ́ẹ̀ sì rí àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà láti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lọ tó ń bọ̀ lójú àmúhùnmáwòrán yìí. Ẹ já jókòó ká gbọ́n tí Ìbà Olúyọ̀lé sọ. Ìjọba jẹ́ ọmọ Ìbàdàn gidi tọ́gbà pé ọmọ Ìbàdàn lówó ẹ máa fọkàn sí o. Àwọn kan méjì mo fẹ́ sọ̀rọ̀ lórí. Ó pè Ìbàdàn níbi tí olè ti ń jàre lóhun kò sẹ́ńtọ́ fọkàn sí rí. Èkejì Ìbàdàn Agẹṣin kólé béèrè rí o. Ara ọmọ gapá ara aláàánú Ìbàdàn déédéé Ògbómọ̀ṣọ́ kílẹ̀ ní wọ́n ń bú wa ní àwọn ọ̀tá wa ní ń pè wá bẹ́ẹ̀ yẹn. Wọ́n bá ní Ìbàdàn bí tí olè ti ń jàre olóhùn Ìbàdàn ń gba ẹ̀tọ́ ni o. Ẹni ẹ mọ̀ pé Ìbà ló nílẹ̀ kìnnìkan bẹ́ẹ̀ ni ẹjọ́ bá kọ́kọ́ dórí ilẹ̀ náà lónìí bí kálukú ṣe dé ló ṣe nílẹ̀. Wọ́n wá ní Ìbàdàn ibi tí olè ti ń jàre olóhùn ẹni tó wá ẹ mọ̀ pé wọ́n tulẹ̀ fún yàrá. Wọ́n ní ká ilẹ̀ kọ́ òde ló fẹ́ dáko ẹ farabalẹ̀ o. Wọ́n ní kọ́ mọ́ lọ ibi ló fẹ́ dáko sí ibi tó ń lọ dáko sí ni. Tó o bá débẹ̀ wọ́n ń pe àwọn kankan ní cash crop. Wọ́n ní kọ́ má gbin kòkó má gbin obì kó o sì má gbin ọ̀pẹ o lè má dáko kọ́ má gbin àgbàdo iṣu àwọn kan tó mú lọ ni. Wọ́n wá lọ dáko sísàlẹ̀ odò ọdọọdún lọmọ ó lé ọmọ yẹn ní ọmọ lọ. Wọ́n wá dáko wọ́n á jọ kí wọ́n lọ wo oko wọ́n rí oko lọ. Wọ́n á dé sàlẹ̀ odò wọ́n bá kòkó obì ó ti tó ká wọ́n ní tó bá dọ̀la ẹ lọ ká o. Àwọn ọmọ onílẹ̀ wa lọ wọ́n ká wọ́n á mú olówó mólè. Wọ́n wá délé bàbá kábíyèsí amólè o wọ́n ní ta ló lè. Tó mú ló lè ní kí ló jí o ó lóun ká kòkó ni ká ló gbin kòkó ó lóun ló ń gbìn ó ní ilẹ̀ wo ló gbìn sí kí ni àdéhùn òun pẹ̀lú rẹ ẹ wá ní olè jàlè olóhùn dá ló lè nínú ẹni tó lọ jí kòkó gbìn. Àwa ní bàbá ní àròlẹ́jọ́ ọmọ onílẹ̀ ní ọjà rẹ wọ́n wá láwọn olè ṣé ó lè ní wá. Ẹ̀mú lọ èkejì Agẹṣin kólé ẹ̀yìn rí olè tí ọmọ Agẹṣin tí ọmọ kólé irọ́ wọn gbà tí jáde ilé kókó ní wọ́n bá ti ń lé wọn mọ́sí máa ó kì í náà bọ́lé Agẹṣin kúnlé wọ́n fi kúnlé wọn ní ẹ gbọ́dọ̀ dé ìmọ̀ ẹ̀ṣẹ́ ẹjọ́ kẹsì olè àmọ́ Agẹṣin ọlọ́ọ̀jẹ́ mi wọ́n gùn ọlọ́ọ̀jẹ́ aṣọ̀pọ̀ ọdún eléyìí ò ní àṣemọ́ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ ẹ kú ọdún aṣọ̀pẹ̀ o. Ẹni tó bá jẹ́ ọmọ Ìbàdàn gidi tọ́gbà pé ọmọ Ìbàdàn lówó ẹ máa fọkàn sí o. Àwọn kan méjì mo fẹ́ sọ̀rọ̀ lórí. Ó pè Ìbàdàn níbi tí olè ti ń jàre lóhun kò sẹ́ńtọ́ fọkàn sí rí. Èkejì Ìbàdàn Agẹṣin kólé béèrè rí o. Ara ọmọ gapá ara aláàánú Ìbàdàn déédéé Ògbómọ̀ṣọ́ kílẹ̀ ní wọ́n ń bú wa ní àwọn ọ̀tá wa ní ń pè wá bẹ́ẹ̀ yẹn. Wọ́n bá ní Ìbàdàn bí tí olè ti ń jàre olóhùn Ìbàdàn ń gba ẹ̀tọ́ ni o. Ẹni ẹ mọ̀ pé Ìbà ló nílẹ̀ kìnnìkan bẹ́ẹ̀ ni ẹjọ́ bá kọ́kọ́ dórí ilẹ̀ náà lónìí bí kálukú ṣe dé ló ṣe nílẹ̀. Wọ́n wá ní Ìbàdàn ibi tí olè ti ń jàre olóhùn ẹni tó wá ẹ mọ̀ pé wọ́n tulẹ̀ fún yàrá. Wọ́n ní ká ilẹ̀ kọ́ òde ló fẹ́ dáko ẹ farabalẹ̀ o. Wọ́n ní kọ́ mọ́ lọ ibi ló fẹ́ dáko sí ibi tó ń lọ dáko sí ni. Tó o bá débẹ̀ wọ́n ń pe àwọn kankan ní cash crop. Wọ́n ní kọ́ má gbin kòkó má gbin obì kó o sì má gbin ọ̀pẹ o lè má dáko kọ́ má gbin àgbàdo iṣu àwọn kan tó mú lọ ni. Wọ́n wá lọ dáko sísàlẹ̀ odò ọdọọdún lọmọ ó lé ọmọ yẹn ní ọmọ lọ. Wọ́n wá dáko wọ́n á jọ kí wọ́n lọ wo oko wọ́n rí oko lọ. Wọ́n á dé sàlẹ̀ odò wọ́n bá kòkó obì ó ti tó ká wọ́n ní tó bá dọ̀la ẹ lọ ká o.
àwọn ọmọ onílẹ̀ wa lọ wọn ká àwa mú olówó mólè wọn wá délé bàbá kábíyèsí amólè o wọn ní ta ló lè tó mú ló lè ní kí ló jí o ó lóun ká kòkò ní ká ló gbin kòkò ó lóun ló ń gbìn ó ní ilẹ̀ wo ló gbìn sí kí ni àdéhùn òun pẹ̀lú rẹ ẹ wá ní olè jalè olóhùn ta ló lè nínú ẹni tó lọ jí kòkò gbìn àwa ní bàbá ní àròlẹ́jọ́ ọmọ onílẹ̀ ní ọjà rẹ mo wá láwọn olè ṣé ó lè ní wá. ẹmu lọ èkejì agẹ̀sìnkólé ẹ̀yìn rí olè tí ọmọ gẹ̀ẹ́sì tí ọmọ kólé irọ́ wọn gbà tí jáde ilé kókó ní bàbá ti ń lé wọn mọ́ sì wá ó kì í náà bọ́lé agẹ̀sìnkúlé wọ́n fi kúlé wọn ní ẹ gbọ́dọ̀ dé ìmọ̀ ẹ̀ṣẹ́ ẹjọ́ kẹsì olè àmọ́ gẹ̀ẹ́sì ọlọ́ọ̀jẹ́ mi wọ́n gùn ọlọ́ọ̀jẹ́ aṣọ̀pọ̀ ọdún eléyìí ò ní àṣemọ́ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ ẹ kú ọdún aṣọ̀pẹ̀ o.